ẹ̀yin àfa Christianity ń bolẹ̀ wá ẹ̀yin adarí oníṣẹ̀ṣẹ̀ ń bolẹ̀ wá tí society wa fi ń bàjẹ́ lọ tó báyìí olóṣèlú òrùn fúnra yé tẹ́lẹ̀ bọ́dì báwọn ṣe dìbò ìlọ́kàn wọn ẹ bá àwọn sọ̀rọ̀ ayé náà ẹ bá àwọn gẹ́ra ayé ní báṣíbáṣí kò sí tó kàn wọn níbi tí ọ̀rọ̀ society wa ti lọ lórí ọ̀rọ̀ zina yìí ọlọ́run nìkan ló lè sọ pé society wa ti wá fẹ́ burú ju western world lọ àwọn òyìnbó la ni wọ́n ń ṣe sìnà tí ò ní ìtumọ̀ gbogbo tó bá bọ́ sọ́wọ́ black wọ́n á lò ní àlòdójúdé àlùbàjẹ́ ní black yóò lò ìjọba àwọn tí wọ́n ń ta àgbo ìsáà ní ìrísí wọn báyìí ṣe àgbo náà tó bá jẹ́ pé bí ẹn spain ṣe ń pariwo yìí ní ń pariwo oògùn bá lòpọ̀ nínú òyìnbó ni ṣé gbogbo wọn ò ti ní wọn ò ti wọ́ọ̀sì kọjá ajá nítorí pé ń ta àgbo ẹ lọ gbogbo public places bẹ́ẹ̀ bá wà nínú mọ́tò ọ̀rọ̀ tí ò yẹ kọ́mọdé ó gbọ́ microphone ni wọ́n máa fi wí alálàkùlálá ó gbèdé o oríkùndù ọyọ lókè ọyọ bí ọ̀pá àbọn àní òkì mọ́lẹ̀ àní òrùn mọ́lẹ̀ ní public places lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wàrà tuntun tí ẹ gbé dé wọ́n pè yẹn ní confession time kí ni jẹ́ confession time obìnrin kan ní wọ́n ṣe program yẹn lórí TikTok lórí Facebook lórí Instagram wọ́n á bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn jáde wọ́n ká kó wọn sọ experience yẹ àwọn kan gbójú jáde níbi tí àwọn kan já tí wọ́n já Major General wèrèdè wọ́n á gbójú jáde àwọn kan gbójú pamọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìṣekúṣe iye zìnà tó ṣe bó ṣe bá bàbá tó bí lò pọ̀ bó ṣe bá ọkọ ìyá ẹ̀ lò pọ̀ bó ṣe bá àbúrò ẹ̀ lò pọ̀ bó ṣe bá ẹ̀gbọ́n ẹ̀ lò pọ̀ wọ́n máa sọ wọ́n máa fantasize in a way tó ti wá sọ direction gbogbo ọkùnrin direction gbogbo àwọn ọ̀dọ́ ní dictate direction ọ̀la gbogbo ìṣẹ́jú ìbálòpọ̀ ni ìbálòpọ̀ láàárọ̀ ìbálòpọ̀ lọ́sàn ìbálòpọ̀ lálẹ́ ẹ̀mí yóò gùn mọ́ ẹ̀yin náà ń tàtàyé sá kírímù lókùn tẹ̀ fi ń gbéra kírímù ní jẹ́ dán ẹ̀yin náà mọ̀ pé gbogbo ilé iṣẹ́ ló ti bàjẹ́ tán gbogbo ẹ̀ ló ti jẹrà níbi ọ̀rọ̀ sọkúsọ náà ẹlòmíì ò ní lójúmọ́ ọkùnrin mẹ́fà ní bóun ló pọ̀ òun wá kílẹ̀ǹtì ni o tó bá rí kílẹ̀ǹtì ìran Yorùbá ni ó ń pè ní ìran ọmọlúwàbí kí ló dé tí ò sí ọ̀rọ̀ ọmọlúwàbí mọ́ lẹ́nu ìran Yorùbá bí ìran Yorùbá ń ṣe wérewère kí ló ṣe ìran Yorùbá táwọn náà tó fẹ́ yọwọ́ ṣé society tá a bá láyé nì ṣé society in 10 years to come tó bá continue báyìí yóò wọ́ àsìjú tìlú òyìnbó lọ ó wá dàbí ẹni pé kò sí nǹkan míì má láyé tó jù bá ló pọ̀ lọ àwọn ajá ni wọ́n ń lo ìgbésí ayé báyìí kì í sáwọn ènìyàn ẹnu ní ajáde a nígbà tó ń lọ sáfù oúnjẹ fún ọkọ mọ̀mọ́ ń wọ́n kọ́ mọ̀mọ́ òun ti ó ń wo àyà òun kí ló ń kàn ṣe òun kà dọ́gbọ́n tó di àyà yẹn sílẹ̀ ó wá rí ó ti rí orí àwọn òun ó ti rí kó le ó ṣe rí kó le òun wojú ẹ̀ òun náà wojú òun bàbá ọmọdé tó gbẹ́nu sí ọ bẹ̀rẹ̀ sí ní la wàláyé náà lẹ́jọ́ ọjẹ́ sọ́nà bàbí ìyá wájú ọlọ́run èyí tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin náà máa gba ládàá pé ẹ̀yin náà share rẹ̀ pẹ̀lú wa ẹ jájọ máa pín ládàá iye ẹgbẹ́ bá mi fi share ẹ̀ ọba mi ọ̀dà òye bòyí ẹ bá wa follow page ní wìtìwìtì ẹ like ẹ comment àwọn ọlọ́run ní wọn àwọn ọmọdé kádélébọ̀ bẹ́ẹ̀ tàwọn ọlọ́pọ̀ níta àtàwọn adélébọ̀ tí wọ́n ti ya tara wọn kalẹ̀ atọ́kùnmákù amọ̀nà ọ̀run máa lọ mọ́tòrí yàkẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tó náà ń wo bí ológo báyìí tí pé bí òun dàgbàdé yìí sẹ́lẹ̀rò pé tẹ́lá fi alátẹ̀yìn sẹ́lẹ̀rò pé mi òun lè gbé ìyá ó ṣe wèrè títí òfin ewu lórí ó ṣe wèrè títí òfin wo sàárẹ̀ lọ́ọ̀kan sọ́ọ̀ ṣe wèrè kú ni wọ́n ṣe pé wèrè fún ọ ni àbínú society wo la bára wa yìí. ẹ bá wá rí ọmọge láyé òde òní ẹrù pàdé níbọ̀ ni kí ló fà á tírísọ́ọ̀mù ti máa yẹ̀ dẹ̀ tírísọ́ọ̀mù ọkùnrin méjì lórí obìnrin ẹyọ kan ọkùnrin mẹ́ta lórí obìnrin ẹyọ kan wọ́n jẹ́ ní ìjàn lọ́n gbogbo san tó pẹ́ bọ́dì dúró ló ti dẹ̀ yóò sì lọ́wọ́ lọ́lé ọkọ ọkùnrin kan náà yóò sì fẹ́ àwọn eléyìí náà bó ti ẹ̀jẹ̀ pé majority ti ń ṣẹlẹ̀ yàwọn olóṣèlú lọ́wọ́ obìnrin rẹ̀ poverty ló lé majority obìnrin débẹ̀ àmọ́ kò sí excuse tí o fi sọ pé poverty ló lé mu débẹ̀ ìgbésẹ̀ yìí ó ti kò jẹ́ kí family institution kò níyì mọ́ dignity of labour kò sí mọ́ gbogbo ẹ̀ wá dojúrú po látòkè délẹ̀ ẹ̀yin olóṣèlú ẹ̀rọ jọwájú ọlọ́wọ́ ẹjọ́ bẹ wájú ọlọ́run àròsókún sensor society wa sensor internet wa àwọn ìlú tó lajú láyé wọn sensor internet wọn ni káwọn ọmọ wọn má bàa dìdàkudà mọ́ wọn lọ́wọ́ ẹ̀yin àfáà ẹ dìde gbogbo ìyá ayé lọ kọrin kéṣe akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú ayé kásẹ̀ kan sókè òkú kan sísìn náà kọ́ ní yọ̀ọ̀ka ẹsẹ̀ kan tó kú kó láyé báyìí ẹsẹ̀ méjì láyé fi dúró ọ̀kan ti gbẹ́nu sókè ìkejì zina ni wọ́n fẹ́ fi fọ́ lójú adébíà ń lọ gbá nǹkan ṣe níbi tí zina fọ́ ojú ayé dé àwọn ọ̀dọ́ òrónú nǹkan kan mí mọ́ tọkọjá ọ̀rọ̀ zina àwọn àfáàyè wọ́n bẹ̀rẹ̀ sí ní wòran wọ́n bára wọn jà ìjà ní gbọ̀ngàn nítorí yẹ kó kánú kó mójútó wọn mójútó àwọn pásítọ̀ wọ́n bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń jà sí ìjà mẹ́wàá àwọn àfáàyè wọ́n bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń bára wọn jà lórí tí ò ní túmọ̀ àfáà mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe wọ́n bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń àtàkì àwọn ẹlẹ́sìn míì báwọn mùsùlùmí náà ti ń àtàkì àwọn ẹlẹ́sìn míì keep up ní ti ń jẹ́ moral standard ti society wa society wọn bàjẹ́ lọ pátápátá látara ìsọkúsọ ráyìn lórí íńtánẹ́ẹ̀tì ìjọba ò mójútó ti ń jẹ́ ká mọ́nítọ̀ ká sẹ́ńsọ̀ ti ń jẹ́ ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì orí àwọn ọ̀dọ́ wọ́n ń kó ìdọ̀tí sórí gbogbo tó ní ṣe pẹ̀lú ìsọkúsọ ìṣekúṣe ẹ wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wàrà tuntun tí ẹ gbé dé wọ́n ń pè yẹn ní confession time kí ni jẹ́ confession time obìnrin kan ní wọ́n ṣe program yẹn lórí TikTok lórí Facebook lórí Instagram
wọ́n á bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn jáde wọ́n ká kó wọn sọ experience ẹ̀ àwọn kan gbójú jáde níbi tí àwọn kan já tí wọ́n já méjọ general wèrèdè wọ́n á gbójú jáde àwọn kan gbójú pamọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìṣekúṣe iye zìnà tó ṣe bó ṣe bá bàbá tó bí lò pọ̀ bó ṣe bá ọkọ ìyá ẹ̀ lò pọ̀ bó ṣe bá àbúrò ẹ̀ lò pọ̀ bó ṣe bá ẹ̀gbọ́n ẹ̀ lò pọ̀ wọ́n máa sọ wọ́n máa fantasize in a way tó ti wá sọ direction gbogbo ọkùnrin direction gbogbo àwọn ọ̀dọ́ ní dictate direction lọ́la yìí ọ̀dọ́ òní òní mọ́ ìbálòpọ̀ lókun lórí íńtánẹ́ẹ̀tì wọn rẹ̀ kọ̀ kọ́ mọ́ ayé fọ́jú pọ̀ kó. bàjẹ́ ní ògbóko. fílíbẹ̀rì wà ní bá. bẹ́ẹ̀ bá délé àwọn pásítọ̀ ẹ̀ bá bàjẹ́ bẹ́ẹ̀ bá délé àwọn àfáà mùsùlùmí ẹ̀ bá bàjẹ́ tẹ́ bá dọ́dọ̀ àwọn olórí oníṣẹ̀ṣe ẹ̀ bá bàjẹ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ olóṣèlú ẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alákọ̀wé ìbàjẹ́ ní ìbàjẹ́ gbà ní ògbóko. ìbára kásábàtì àìdí náà. kásábàtì àìdí náà. ìbàjẹ́ tó wọlé kì í ṣe kò wà natural ọmọ ádámù náà fọwọ́ ara wọn kírètì. nítorí kí àgbẹ̀wò tí wọ́n fọwọ́ ara wọn kírètì kó lè wá wá padà wá bàyé jẹ́ dáadáa ó yẹ jẹ́. wọ́n yẹ ìrònú kẹ́kọ̀ọ́ bàyé jẹ́ tán yányán ẹ̀yọ́ ní convention ya ẹ̀yọ́ ní convention sọnù. wọ́n ní Jìbìrìlù apá kan ní àdéṣe sọ̀hí apá kan ní ìtàn àlọ́ àlọ́ ni eléyìí tó yóò jẹ́ bẹ́ẹ̀ àrẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n ní Jìbìrìlù lọ́nà pa aláṣẹ pé kọ́ lọ pa òtítì ìlú kan ó wá ní Ọlọ́run mi ìgbà tá a débẹ̀ àbáwọn èèyàn tí ń kírun àbáwọn èèyàn tí wọ́n ń pariwo orúkọ rẹ̀ tí ń yẹ olóko kí ló dé tó ní ká pa gbogbo wọn àní ẹ lọ pa wọn tí wọ́n wá padà wá Olúwa wa kí ló dé tá a pa tó ní ká pa wọn. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń sẹ́lọ̀ nínú wọn ju 40% lọ àmọ́ àwọn 60% tó kù wọ́n kìlọ̀ fáwọn tí wọ́n ń da yẹ́rú pé yọ̀ làbọ̀ àìkìlọ̀ fún wọn ló jẹ́ kí ìyà ọ̀tọ̀ sí wọn ẹ̀yin àfáà mùsùlùmí bó lẹ wà ẹ̀yin àfáà Christianity bó lẹ wà ẹ̀yin adarí oníṣẹ̀ṣẹ̀ ń bolẹ̀ wá tí society wa fi ń bàjẹ́ ẹ̀nà tó báyìí olóṣèlú òrùn fúnra yé tẹ́ níbọ̀dì báwo ṣe dìbò ìlọ́kàn wọn ẹ̀ bá àwọn sọ̀rọ̀ ayé náà ẹ̀ bá àwọn gẹ́ra ayé ní báṣíbáṣí kò sí tó kàn wọ́n níbi tí ọ̀rọ̀ society wa ti lọ lórí ọ̀rọ̀ zina yìí Ọlọ́run nìkan ló lè sọ pé society wa ti wá fẹ́ burú ju western world lọ àwọn òyìnbó la ni wọ́n ń ṣe sìnà tí ò ní ìtumọ̀ gbogbo tó bá bọ́ sọ́wọ́ black wọ́n á lò ní àlòdójúdé àlùbàjẹ́ ní black yóò lò. ètí ò máa jẹ́ kí value jẹ́ níyàn value humanity kódà value humanhood ẹ̀yin tẹ́jọ́ bẹ̀rẹ̀ ètí ò máa jẹ́ kí value yín kó wá enhance oníkẹ́ lọ ní tìjú ìlà alámtẹ́sítà ayé fasinà máa ṣe tó o bá ti ní tìjú máa lọ dáyé máa lọ ṣe tó wọ̀ ẹ́ tóbìnrin bá ní tìjú yóò ní value etí máa ba value obìnrin jẹ́ jù láyé ní kóbìnrin ọ̀dẹ̀ ní tí ò ní tìjú obìnrin tí ò bá ní tìjú kò ní value níwájú Ọlọ́run kò ní value níwájú ènìyàn ìtìjú ní tá a fi mọ obìnrin níbi táyé bàjẹ́ délé yìí ẹ̀wọ̀n bí tí wọ́n sọ gbogbo ẹ̀dá ẹ̀rì wọn tí wọ́n bọ̀ sórí afẹ́fẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ tí wọ́n máa pọ́n yọlá àwọn kan ń lò wọ́n fi ń wọ owó lórí íńtánẹ́ẹ̀tì kí wọ́n ti pè é ètò fi ń wọ owó lórí íńtánẹ́ẹ̀tì tán fi ń promote page wọn àwọn kan ń ṣe fún monetization àwọn kan lò ó fún monetization láti jẹ́ káwọn ìmọ̀ràn wá sórí péjì wọn àwọn kan lò láti fi ta àgbo ìjọba àwọn tí wọ́n ń ta àgbo ìsà àníri sí wọn báyìí ṣe àgbo náà tó bá jẹ́ pé bí ẹn spain ṣe ń pariwo yìí ní ń pariwo oògùn ìbálòpọ̀ nílùú òyìnbó ni ṣé gbogbo wọn ò ti ní wọ́n ti wọ́ọ̀sì kọjá ajá nítorí pé ń ta àgbo ẹ lọ gbogbo public places bẹ́ẹ̀ bá wà nínú mọ́tò ọ̀rọ̀ tí ò yẹ kọ́mọdé ó gbọ́ microphone ni wọ́n máa fi wí alálàkùlálá ó gbèdé o oríkùndù ọyọ lókè ọyọ bí ọ̀pá àbọn àní òkì mọ́lẹ̀ àní òrùn mọ́lẹ̀ ní public places sẹ́yìn pé society wa ó ti ń degenerate àti lọ sí society àwọn ẹranko kò sí ọ̀nà ọ̀mọ́fẹ́ ní kankan bẹ́ẹ̀ bá wọnú bọ́ọ̀sì mọ́tò public buses báyìí ọ̀rọ̀ sọkúsọ ní ara ẹ̀ ó wá dàbí ẹni pé kò sí nǹkan míì máláyé tó jù bá ní pọ̀ lọ àwọn ajá ni wọ́n ń lórú ìgbésí ayé báyìí kì í sáwọn ènìyàn ẹlòmí ajáde a nígbà tó ń lọ sáà fún oúnjẹ fún ọkọ mọ̀mọ́ òun bọ́kọ mọ̀mọ́ òun ti ó ń wo àyà òun kí ló ń kàn ṣe òun kàn dọ́gbọ́n tó di àyà yẹn sílẹ̀ òun wá rí ó ti rí orí àwọn òun ó ti rí kó le ó ṣe rí kó le òun wojú ẹ̀ òun náà wojú òun bàbá ọmọ ẹ̀ga tó gbẹ́nu sí ọ bẹ̀rẹ̀ sí ní la wàláhì iná lẹ́jọ́ ọjẹ́ sọ́nà bàbí ìyáwájú Ọlọ́run ẹ̀ bá ayé jẹ́ iye ẹni ọba borí ẹ̀jẹ̀ láyé ó ní excuse tó fún ìwájú Ọlọ́run ta ni ó padà wá fẹ́ yìí nítorí Ọlọ́run kò sẹ́ni tí ó fẹ́ yìí tó ju onísìn ẹgbẹ́ yẹn lọ kí ló dé tẹ́ fẹ́ bá ayé jẹ́ Al-Qur'ani ni ẹni tó bá la ọ̀nà rere tí àwọn èèyàn ń gẹ̀ẹ́nì níbẹ̀ kana lahu nasibun minha gbogbo ẹni tó bá gẹ̀ẹ́nì látara ọ̀nà tó là sílẹ̀ ọmọ ìgbàládá lórí gbogbo wọn lọ tó bá jẹ́ pọ́nà ọ̀bú ló la gbogbo ẹni tó bá forí ko ọmọ ìgbàládá burú pé kódà bó sí láyé mọ́ yọmọ wọlé àkáǹtì pé wọlé ọ̀bẹ̀rẹ̀ ẹni tó sọ ẹrù bẹ́yìn bá gbàgbé ikú tanná sí ahalam yansa àmà Ọlọ́run ní gbàgbé íńtánẹ́ẹ̀tì ò gbàgbé rí gbogbo wèrè tẹ̀sí lórí íńtánẹ́ẹ̀tì ẹrù pé íńtánẹ́ẹ̀tì gbàgbé ni ẹ wá yẹn ẹranko débi pé ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ jẹ́jẹ́ ẹ̀dẹ̀ ń bí jáde ẹnu yóò ní bàbá tó bí òun ni o òun ò mọ̀ pé bàbá yẹn ti ń wo òun bàbá yẹn máa ń fún àwọn boys wọn fún wọn lọ́wọ́ ládùúgbò òun sáwò kí ló lè fi mọ́ bàbá òun bó ń ṣe sùn tó ń wọ dasọ́ bọ́ra nìyẹn ni bàbá yẹn bá wọlé lọ́wọ́ wò lójú ẹ̀ hàn òun tó wá sẹ̀sì òun bá tán la ìtàn sílẹ̀ bàbá tó bí ọ. 40% ẹni tí bẹ́ẹ̀ society wa lóní fóònù lọ. ojú ọgbà ní ti àwọn ọmọ tẹ́ bí wọn wo tí màmá wọn sọ ó lọ́mọ yín náà ṣe ní practice ẹ̀ lórí yín bẹ́ẹ̀ bá sọ báyìí
àwọn ọmọ tẹ́ bí ń gbọ́ àwọn àna tí wọ́n á fi ọmọ yín náà gbọ́ níjọ́ ọmọ yín bá mọ́kọ wálé tán bá níyà ìdá tó bá níyà ẹ̀rí ṣé ọkọ ọmọ yín ò ní padà lójú ọ̀nà báyìí níjọ́ ẹ bá kú gbogbo nǹkan wọ̀nyí tí a bá pílẹ̀ rẹ̀ hàn yín nù sàárè kí lè fẹ́ níwájú ọlọ́ ẹ̀yin ti sọ ẹ ti lo ayé yín ẹ lò rábaraba ẹ ti kú bẹ́ẹ̀ ẹ fi ìbàjẹ́ sílẹ̀ fún àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wá bẹ̀rẹ̀ sí ní hùwà bí ajá bájá ṣe burú tó yẹn each period ìlàjà máa ń ya wèrè nítorí ìbálòpọ̀ tí o bá sí each period lára bó ẹ̀rí tajà ojú kò jẹjẹ àmọ́ tí each period bá dé ìsinlẹ́mọ̀ yìí pé wèrè ti bẹ lórí ajá kò sí lórí ẹ̀dá kan wọn ya wèrè kalẹ̀ níwọ̀n nílà ká ìmọ̀ àsìkò each period yẹn lẹ́yìn wá kó ọpọlọ gbogbo ìṣẹ́jú ìbálòpọ̀ ni ìbálòpọ̀ láàárọ̀ ìbálòpọ̀ lọ́sàn ìbálòpọ̀ lálẹ́ ẹ̀mí yóò gùn mọ́ ẹ̀yin náà tàtà yẹn sá kírímù lókùtà ẹ̀ fi ń gbéra kírímù ní jẹ́ dán ẹ̀yin náà mọ̀ pé gbogbo ilé iṣẹ́ ló ti bàjẹ́ tán gbogbo ẹ̀ ló ti jẹrà níbi ọ̀rọ̀ sọkúsọ náà ẹ̀yìn ẹlòmí ò ní lójúmọ́ ọkùnrin mẹ́fà ní bóun lóko òun wá kílẹ̀ǹtì ni o tó bá rí kílẹ̀ǹtì ìran Yorùbá ní ń pè ní ìran ọmọlúwàbí kí ló dé tí ò sí ọ̀rọ̀ ọmọlúwàbí mọ́lẹ̀ ní ìran Yorùbá bí ìran Yorùbá bá ń ṣe wérewère kí ló ṣe ìran Yorùbá táwa náà tó fẹ́ yọwọ́ ṣé society tá a bá láyé nì ṣé society in 10 years to come tó bá continue báyìí yóò wọ́ọ̀sì ju tìlú òyìnbó lọ torí presently ó ti wọ́ọ̀sì ju tìlú òyìnbó lọ àwọn tẹ̀lé fọ̀làjú ṣe ẹ̀yin ọ̀fọ̀làjú ṣe ti ní ẹ ti wá sọ di pé everywhere lẹ́tí lè sọ̀rọ̀ sọkúsọ ẹlòmíà ni wọn kí lòun náà gbọ́ sí ó ṣe kúṣe lòun náà kí ló wá débẹ̀ íńtánẹ́ẹ̀tì bó nídìí íńtánẹ́ẹ̀tì ó gbé wá ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin náà máa gba ládàá pé ẹ̀yin náà share rẹ̀ pẹ̀lú wa ẹ jájọ máa pín ládàá iye ìgbẹ́ bá mi fi share ẹ̀ ọba mi ọ̀tá orí ìbòyìn ẹ bá wa follow page ìwìtìwìtì ẹ like ẹ comment àánú ọlọ́run ní wọn. ọ̀rọ̀ sọkúsọ ìṣekúṣe kò jẹ́ kí n tá ń pè ní family institution kò jẹ́ kó ní ìtumọ̀ a time is coming táwọn tó ní fẹ́fẹ́ yàwó náà tí ò bá sí torí ipá bímọ torí majority obìnrin tó jẹ́ ọmọge tí ń bẹ níta àwọn ọmọge kádélébọ̀ bẹ́ẹ̀ táwọn lọ́pọ̀ níta àtàwọn adélébọ̀ tí wọ́n ti ya tara wọn kalẹ̀ àtọ́kùnmọ̀kù amọ̀nà ọ̀run máa lọ mo tó rí yàkẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tó náà ń wo bí ológo báyìí tí gbé bí òun dàgbàdé yìí ṣe lérò pé tẹ́ bá fi alátẹ̀yìn ṣe lérò pé mi òun lè gbé ìyá ó ṣe wèrè títí òfin ewu lórí ó ṣe wèrè títí òfin wo sàárẹ̀ lọ́ọ̀kan sọ ṣe wèrè kú ni wọ́n ṣe gbé wèrè fún ọ ni àbínú society wo la bára wa yìí báyé bá ń bá bàjẹ́ lọ. báyé bá ń bá bàjẹ́ bọ̀ aṣọ wa kò káwa náà ká mọ́ dára wọn. anábìnrin náà mi ní asọ́rọ́ ti sáà àyọ̀rọ̀ fàlà ẹ̀yìn wọ́n yóò fẹ́ràn ní jà án nínú tẹ́ fi mọ̀ pé ìgbẹ̀yìn ayé súnmọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé kò ní sí knowledge máa láyé èèyàn mélòó ní kàwé mọ́ sí ẹ lọ ìlú òyìnbó àwọn ọmọ wọn kàwé mọ́ tí ẹ bá ti parí kọ́lẹ́jì òun kálukú ń bá sẹ́ lọ ní wọn àfàwọn tó bá jẹ́ ni tó fẹ́ ṣe professional course náà wọ yunifásitì àwa dúdú là ń kàwé jù tẹ́lẹ̀ àwa dúdú náà láyé john náà wọ́n sọ pé education is the key to success láyé òde òní àwọn olóṣèlú ti bà economy Nàìjíríà jẹ́ education ò jẹ́ success kankan mọ́ ó kálukú ti education ẹ bá dúró millions ọmọ tí wọ́n bẹ ní yunifásitì iṣẹ́ òní dúró dè wọ́n iṣẹ́ òní dúró dè wọ́n ara tó fọ́ gbogbo ẹ̀ lójú nìyẹn kódà ó bá dóbi wá sí àìmọye èèyàn tí mo rí tán pè mí nínú Ramadan àfàbàṣe máa gbádùn wá sí yín tó kéwù tí máa ń pọ̀jù wá sí yẹn ẹ lọ reduce kéwù ẹ rí pé láyé ojú oníkóṣẹ́ni tó ráyà ń gbọ́rọ̀ 1 hour mọ́ ọ̀rọ̀ 5 minutes ẹ sọ̀rọ̀ tẹ̀sọ̀ ẹ kúrò bẹ̀ èwo ni Kùránì èwo làdíìsì tẹ́lẹ̀ máa fẹ́ fún o gbogbo nǹkan yẹn gbà wá ń táìmù yóò fa àlàáyìn kò sí mímọ̀ láyé mọ́ nígbà tá láyé jọ́hún ẹ gbọ́ wá sí àwọn afáàgbà tí wọ́n ti kọjá lọ ẹ mọ̀ gbọ́ lágbọ̀ tó gbọ́ nígbà jẹ́ pé nítorí ti wá sí náà láyé òde òní àwàdà ẹ̀fẹ̀ ó ẹgbin tàwọn nǹkan náà jẹun àjá tí ò bá láka inú ilé ìmọ̀ àbámbẹ̀ ànábì ní tẹ́ fi mọ̀ pé kì í àmọ̀ súnmọ́ àkọ́kọ́ ni pé mímọ̀ òní tó nǹkan mọ́ lórí rẹ̀ wà yóò fẹ́ràn lè jáàlì ignorance ó wà pọ̀ àwọn tí wọ́n mọ̀kànmọ̀kàn ní tí wọ́n popular láyé content ni content creator ni bí ń jẹun lọ content bí ń tẹ toilet content kódà bí ń rorin content kò sí ròmù fẹ́ni kan mọ́ láyé wọ́n ti fi internet bá ronú kò lórí wa wàyí fẹ́ràn zina anábì ní zina wà pọ̀ zina ò ní níyì mọ́ ẹ máa mọ̀ wípé kìyàmọ̀ súnmọ́ bọ̀ kíntúni wàyí fẹ́ràn sọ́kùnrin khamri ọtí mi wọ́n wà popular bí wọ́n ṣe mú tí ní kílọ̀bù ni wọ́n máa mú nílé ijó ni wọ́n máa mú lórí ìrìn kódà bọ́ ọ̀kadà lọ ọ̀tọ̀ làwọn fẹnujá sísáfẹnujá kọ́ ọ̀dà sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn alẹ́ tí wọ́n ní ìsìnkọ̀ ọlọ́run ló máa yẹ àwọn nǹkan mímu tí wọ́n ṣe bíi beverages tí ò jẹ́ nǹkan kan tó wà lé lọ sí alẹ́ nìkan la wá sí láyé ní ẹgbẹ̀gbà wa abiru zamani wo la wá báyìí láì tàbí kí lábàlá náà. kàmá tí mo já wíwọ̀ tán wàlé tánà lánàrọ̀ mímọ̀ lọ́rọ̀ àdá wàlé tánà lánàrọ̀ mímọ̀ lọ́rọ̀ obìnrin ọwọ́ pọ̀ àtàyẹ̀kú nílẹ̀ kan sí iná imra àlùkò yíyó mu wáyé obìnrin ọ̀pọ̀ débi pé yóò bá débi pé báyé bá ń bá bàjẹ́ lọ. báyé bá ń bá bàjẹ́ bọ̀ káṣọ wa wù káwa náà ká mọ́ dára wọn. báyé bá ń bá bàjẹ́ lọ. báyé bá ń bá bàjẹ́ bọ̀ káṣọ wa wù káwa náà ká mọ́ dára wọn. báyé bá ń bá bàjẹ́ lọ. báyé bá ń bá bàjẹ́ bọ̀ káṣọ wa wù káwa náà ká mọ́ dára wọn. adábí ní obìnrin ọwọ́ pọ̀ àtà tó jẹ́ pé obìnrin 50 ni wọ́n máa di wọn ọkùnrin ẹyọ kan ìwọ́júwe wọ́n pọ̀ débi pé ọkùnrin ẹyọ kan máa bọ́bìnrin 50 ló pọ̀ lójúmọ́
wọ́n pọ̀ débi pé ọkùnrin obìnrin 50 wọ́n máa dì wọ́n ọkùnrin ẹyọ kan pé mi ni ọ̀fẹ́ ìwọ ni ọ̀fẹ́ zina ò níyì mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ sọkúsọ tẹ́ fi ń bayé jẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run íńtánẹ́ẹ̀tì ò gbàgbé àwọn àna yín ò wo ọmọ yín ò wo táàrí inú àwọn ọmọ tó rí ẹgbẹ́ tó pé sẹ́rí inú fámìlì ìwèrè tó ń ti jáde wá ni Ànábì ní ìyá ọkùnrin wa kàdúrà àdìmí ẹ ṣọ́ra níbi ẹ̀fọ́ orí àkìtàn àwọn bíi Ànábì wọn ní kí ní jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn Ànábì ní al-mar'atul hasana fi manbitu sur obìnrin tó rẹwà tó fáyì àmọ́ tó jẹ́ pé ibi tó ti sùn jáde ilé ẹ̀gbin ni public toilet lábẹ́ ìyá tó ti jáde abẹ́ ìyá ẹ̀ ti di pé gbogbo ẹni arábá ní kọ́kàn débẹ̀ kó ṣe gbọ̀nsẹ̀ ẹ̀bẹ̀ kó sì kúrò kó ká ní kó bá tiẹ̀ lọ nítorí owó ẹ fi hàn mí ẹni tó torí pé tàbó tí ń sọ̀sọ̀kúsọ lẹ́nu tó wà ti mọ di bílíọ̀nù àlẹ́ ni ẹ fi hàn mí ẹni tó jẹ́ pé látara ṣìnà ló ti lówó tó Dangote ẹ fi hàn mí ẹni tó jẹ́ pé látara ń sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ̀tì ló wà dẹni tí gbogbo ayé wá ń gbé pẹ́ fi hàn mí àwọn tí wọ́n náwó TikTok tí wọ́n di mílíọ̀nìà wọn bá yín sọ̀rọ̀ sọ̀kúsọ wèrè tẹ́yìn sọ yìí èló lẹ́yìn rí bẹ́ẹ̀ ìbànújẹ́ ni ó gbẹ̀yìn rẹ̀ Abíọ́lá wọn bá fún yín kí ìbànújẹ́ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ yín Abíọ́lá wọn bá fún yín kọ́rọ̀ yín ó lójútù Abíọ́lá fún yín kẹ́ ráyé ṣe àbí Ọlọ́run fún yín kígbà ọ̀dà fún yín àmì ẹ̀ lọ change tẹ́ ẹ̀ bá change ní ti gbẹ̀yìn rẹ̀ ọ̀dà àbí Ọlọ́run kó burú fún yín báyé bá ń bá bàjẹ́ lọ. báyé bá ń bá bàjẹ́ bọ̀ káṣọ wà wù káwa náà ká má dára wọn. ẹ bá wá rí ọmọge láyé òde òní ẹrù pàdé níbọ̀ ni kí ló fà á tírísọ́ọ̀mù ti máa yẹ̀ jẹ́ tírísọ́ọ̀mù ọkùnrin méjì lórí obìnrin ẹyọ kan ọkùnrin mẹ́ta lórí obìnrin ẹyọ kan wọ́n jẹ́ ní ìjàn lọ́n gbogbo san tó gbé bọ́dì dúró ló ti dẹ̀ yóò sì lóun ọlọ́ọ̀lẹ́ ọkọ ọkùnrin kan náà yóò sì fẹ́ àwọn eléyìí náà ó ti ẹ̀jẹ̀ pé majority ti ń ṣẹlẹ̀ yàwó olóṣèlú lọ́dọ̀ obìnrin rẹ̀ poverty ló lé majority obìnrin débẹ̀ àmọ́ kò sí excuse tí o fi sọ pé poverty ló lé mu débẹ̀ ìgbésẹ̀ yìí ó ti kò jẹ́ kí family institution kò níyì mọ́ dignity of labour kò sí mọ́ gbogbo ẹ̀ wá jọjú rúgbó látọ̀kè délẹ̀ ẹ̀yin olóṣèlú ẹ̀rọ jọwájú ọlọ́wọ́ ẹjọ́ bẹ wájú ọlọ́wọ́ àrùsùnkún sensor society wa sensor internet wa àwọn ẹ̀bùn tó ń lajú láyé wọn sensor internet wọn ni káwọn ọmọ wọn má bàa dààmú wọn lọ́wọ́ ẹ̀yin àfáà ẹ dìde ìtì ń bá a bọ̀ yìí ọlọ́run nìkan lọ́mọ tí ó gbẹ̀yìn rẹ̀ gbogbo àwọn alárakùnrin aláti ẹ̀kọ́ ní íńtánẹ́ẹ̀tì tómi ìbá sọ̀rọ̀ yóò sì tó pa nígbà wo lè dáadáa ìgbà wo àyọ̀wà chẹ́ni ajá ká máa fi dìkọ̀ kan yín lọ́rùn ẹlòmíì ò ní nígbà tó gbọ́ wọlé àyà mi nígbà tó bó o fẹ́ gbọ́ íńtánẹ́ẹ̀tì ó gbé wá ó wò díẹ̀ ó gbé kú ó gbé ẹ̀ náà ló tún gbé wá ó tún gbé kú ó tún gbé ẹ̀ náà ló tún gbé wá nígbà bá sọ ọlọ́pàá fóònù pé àgbà kò lélẹ̀ ẹ wá rí ní parí agbọ́ ọlákọsílẹ̀ ẹ̀wù ọlọ́run kan ọ̀kan nínú àwọn ìmọ̀ọ́mọ́ àgbà tọmọ rẹ̀ lálùbáríkà ìyá tó bá fẹ́ kọ́mọ yọ lálùbáríkà má sọ abẹ́ rẹ má sọ di sọ́ọ̀bù sí náà ọmọ tó bá jáde ń bẹ̀ lè má lálùbáríkà o ó ti wà nínú àṣà ọlọ́run pé abẹ́ obìnrin tí wọ́n bá ń dà sí gbogbo gbà wọn kì í lálùbáríkà o Imam Abu Hanifa wọ́n ti yà lọ́kùn ta'ala ànú ọkọ tó fẹ́ ìyá rẹ̀ bàbá tó bí níjọ́ tí wọ́n so yìgì fún wọ́n sọ fún wọn níyàwó tó fẹ́ yàrá ni o abuké ni o kò ríran o àmọ́ ò gbọ́dọ̀ mọ́fẹ́ ó dẹ̀ gbà torí tọ́lọ́ ó débẹ̀ tán ló wá rí kó rẹwà jù ó wá bí ìyàwó ẹ̀ léèrè pé kí ló dé tí wọ́n parọ́ bẹ́ẹ̀ ó ní wọn parọ́ ó ní odi lòun lóòótọ́ òun kì í fẹ́ mú sọ̀sọ̀kùsọ̀ ó ní arọ́ lòun òun kì í fẹsẹ̀ rìn lọ síbi tọ́lọ́run bínú sí òun kì í fẹ́ tí gbọ́n tí ò dá láyé òun abuké lòun ẹnìkan ògbóni òun àtọkọ ẹ̀ wọ́n bá ṣe záàní lọ́mọ bá dé ọmọ wo ló ti bẹ̀ jáde làkọ̀dísá náà níbi ìlà dáwà máa ní àlàyé. Imamul muslimina Abu Hanifa Imamul muslimina Abu Hanifa. ọmọ tó ti bẹ̀ jáde ní àfa gbogbo ayé Imam Abu Hanifa nígbà tí ìyá ọmọ yẹn jáde tí a bá gbé ọmọ olóríire ìwọ náà fẹ́ kẹ́kẹ́ oníyàwó olóríire abẹ́tọ̀ ọmọ yẹn ti jáde ló ti bàjẹ́ yìí ọmọ pé ọmọ ti jáde bọ̀ yọ àfẹ́tì ọmọ tó ti jáde kó bẹ̀ bíi wáyà bíi ọ̀kìnà tí pé ní tí ń kọ̀nẹ́tì fóònù mọ́ra wọn tẹ́ ẹ̀ fojú rí náà lábẹ́ obìnrin àtàwọn ọmọ tí wọn bá ti bẹ̀ jáde orí burúkú abẹ́ yẹn ọmọ ẹran gbogbo ọmọ tó ti bẹ̀ jáde orí ìrí abẹ́ ọ̀yà máa ran gbogbo ọmọ tó ti bẹ̀ jáde bẹ́ẹ̀ náà ló lórí orí burúkú tó bá ti bẹ̀ jáde àbí Ọlọ́run fún gbogbo yín Ọlọ́run kó jẹ́ kẹ́ pàtì Ọlọ́run kó jẹ́ kẹ́ ronú gbogbo ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ àbí Ọlọ́run fún yín kẹ́ túbá kẹ́ tó pàdé Ọlọ́run gbogbo òbí ẹ̀kọ́ àwọn ọmọ yín ẹ chẹ́ẹ̀kì fóònù wọn ẹ wo kó o tiẹ́ wo láti kékeré làwọn ọmọ wẹrẹ ti ń kira wọn mọ́lẹ̀ o ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn wọ́n ti mọ ti ń dẹ̀bà lòpọ̀ ìjọba òrùjú láyé tiwa o àwọn ẹlẹ́sìn náà ti bísí lórí nǹkan míì ó kájú kó mojú tó tiẹ̀ o ọmọ akẹ́wù bẹ̀rù wító kò ní kí ẹ má ṣe ká nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. gbogbo kan lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n sọ lọ́nà mọ́ná wọ́n ní ìsìlámù lọ́kọ́ wọn kíyàwó máa bọ́ máa rẹ̀ sùn alábàá máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni ọba sọ bẹ́ẹ̀ gbogbo tó wì ní ọ̀sẹ̀ lórí ọmọ àtìrán rẹ̀ kò sínú ẹ̀kọ́ ìsìlámù
kò sínú ẹ̀kọ́ ọ̀ràn lárúbáwá ìwọ lọ́mọ wa bú tí ń bẹ lọ́wọ́ ọmọ bí o ti gbé wa nítorí náà wá sí talẹ́ ìní kò ní jù báyìí lọ tó bá dalẹ́ ọ̀la ká tún pàdé ara wa ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe wa dòwò pọ̀ ájà àti múra ẹ bá wa dòwò pọ̀ ilé kéwà àti skul ẹ má wọn máa yín wa ẹni wọ́pọ̀ àtẹni wáyà ẹ mẹ́sẹ̀jì sórí WhatsApp wa 08057818180